Mo ṣe ẹ̀làìbọrú ẹ̀làìbọyẹ̀ ẹ̀làìbọ ṣíṣe fún gbogbo etí tí ó bá láǹfààní àti máa gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Òṣàtọ́lá Abímbọ́lá Adéníyì. Mo wá láti wá sọ lára àwọn àṣìṣe tí àwọn baba ńlá wa ṣe. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹ̀yin onímọ̀le ẹ máa ń pè wá ní aláṣìṣe. Nígbà kan, orúkọ yìí ó jẹ́ nǹkan tó máa ń dùn wá gidi gan tí ẹ bá ti pè wá ní aláṣìṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ aláwẹ́ mẹ́rin tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa jẹ́, a wá jókòó wípé tí wọ́n bá ń pè èèyàn ní aláṣìṣe, á jẹ́ wípé nǹkan kan wà tí ó kù díẹ̀ káàtó nínú àwọn nǹkan tó ń ṣe. Ní irú àwa yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi la fi jókòó ta wò pé èwo ni àṣìṣe èyí tí àwọn bàbá wa ṣe tí wọ́n fi wá ń pè wá, tí ẹ̀yin tí ẹ wà ní ìsìn tẹ́ jẹ́ ọmọ ìmọ̀le tẹ́ wá fi ń pè àwa ní aláṣìṣe. Ìgbà tí a wá ṣe ìwádìí wa jinlẹ̀jinlẹ̀, a rí pé lótìtọ́ lẹ sọ, aláṣìṣe òun làwọn bàbá wa. Àwa náà sì rí, àwa lọmọ aláṣìṣe. Nínú àwọn àṣìṣe tí àwọn bàbá wa ṣe, màá máa gbìyànjú láti máa yànnàná àti láti máa ṣe àtúnṣe sí i. Gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ mi yòókù náà ti ń ṣe lórí ayélujára wọn, lórí fọ́nrán titi wọn lórí ayélujára yìí. Nínú àwọn ìwádìí mi ni mo rí wípé nínú àṣìṣe tí àwọn bàbá wa ṣe, òun ni láti gbà wípé Allah òun ni Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun ni wípé Èṣù òun ni Ṣèitán. Ní àkọ́kọ́, màá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú àwọn ìwádìí àtúnṣe èyí tí àwa ń ṣe, ó fi yé wa wípé nínú àwọn àṣìṣe tí àwọn bàbá wa ṣe ńlá tó burú jù, tó tóbi jù nínú ẹ̀ ni wípé kí wọ́n gbà wípé Allah ni Ọlọ́run Olódùmarè títí wa tí àwa ń pè, tí kò sì rí bẹ́ẹ̀. Tí gbogbo wa bá rí, ẹ rí wípé símbọ̀lù Allah, ààbọ̀ òṣùpá àti ìràwọ̀ ni. Gẹ́gẹ́ bí a ti mọ̀, gbogbo àgbáńlá ayé yìí ni wọ́n ní ẹ̀sìn titi wọn, nítorí wípé ní ojú ti yín ẹ máa ń rò wípé ẹ̀sìn Islam àti Christianity nìkan ló wà ní àgbáyé, kò sí ẹ̀sìn míì. Gbogbo àwọn ẹ̀sìn yìí dẹ̀ ló ní symbol, àpẹẹrẹ titi wọn pátápátá tó gbé dúró tẹ́ fi máa mọ̀ wípé Islam, àpẹẹrẹ Islam rèé. Àpẹẹrẹ tá a mọ̀ tá a bá rí ní ibikíbi, oyún inú àṣẹ ìdí, afọ́jú tó bá ti rí ààbọ̀ òṣùpá àti ìràwọ̀ lẹ́gbẹ̀ẹ́, wọ́n ti mọ̀ wípé symbol Allah nìyẹn. Ìyẹn dúró fún Islam. Nínú spirituality àwọn bàbá wa, nínú ìwádìí táwa ṣe, kò sí symbol kankan nínú àwọn òrìṣà tí a mọ̀ tó jẹ́ wípé wọ́n ní ààbọ̀ òṣùpá àti ìràwọ̀ lẹ́gbẹ̀ẹ́. Àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe wọ́n fi jẹ́ kó yé wa wípé Ifá òun nìkan ni ohun Ọlọ́run Olódùmarè. Ìyẹn ni wípé símbọ̀lù Ọlọ́run Olódùmarè lọ́dọ̀ tiwa tá a mọ̀, òun ni Ifá. Ṣe rí wípé ó yàtọ̀ síra wọn. Àṣìṣe kan táwọn bàbá wa ṣe nìyẹn, láti gbà ní ìgbà táwọn bàbá ńlá kú bàbá tí yín gbé Islam wá wípé ọ̀kọ̀ọ̀kan náà ni wọ́n, òun làwọn náà ṣe ń ṣe kíni. Mi ò mọ bó ṣe brainwash wọn dé level yẹn, but àṣìṣe ńlá ni. So gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ ọmọ aláṣìṣe ṣe jẹ́, àwa náà ṣe ń ṣe àtúnṣe sí ni. Allah kì í ṣe Olódùmarè, kì í ṣe Ọlọ́run títí wa. Ní inú orúkọ àwọn Allah, orúkọ Allah ní orúkọ 99 names. Àwa orúkọ Ọlọ́run Olódùmarè ní 1,000. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ́ǹdì. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, òun ni wípé
Allah ẹ máa sọ wípé Allah ò bímọ ṣùgbọ́n ó bí ẹ̀san. Nínú spirituality títí wa wọ́n ní ẹ̀là òun nìkan ní í ṣe ọmọ bíbí inú Olódùmarè. Ó ti di ẹlẹ́ẹ̀kẹlò ẹ má dé o. Ní inú spirituality tiyín ẹ máa ń bú àwa wípé ẹlẹ́bọ olórìṣà ni wá. Àwọn bàbá wa àti àwọn ìyá wa máa ń pe Ọlọ́run Olódùmarè ní òrìṣà òkè. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ Allah kọ̀yìn sí òrìṣà míì yàtọ̀ sí tiẹ̀ tóun jẹ́ Allah. So ẹ rí wípé kò lè jọra wọn, kò sí bó ṣe wù kẹ́ kó tó, kò jọra wọn. Ọlọ́run tiwa òrìṣà òkè ni àwọn bàbá wa máa ń pè. Òrìṣà òkè tẹ́ ẹ wá ń wò yìí òun ló rán Ọ̀rúnmìlà wípé kó wá sílé ayé gẹ́gẹ́ bí babaláwo àbí bẹ́ẹ̀ kọ́, láti wá máa dáfá, láti máa rúbọ, láti máa ṣètùtù. Kódà Ọlọ́run Olódùmarè tiwa gan rúbọ gẹ́gẹ́ bí Ifá ti jẹ́ kó yé wa. Ọlọ́run Olódùmarè wọ́n dá Ifá fún tó sì rú ẹbọ tiẹ̀, tó sì pa á ní àṣẹ fún gbogbo àwọn irúnmọlẹ̀ yòókù pé láti máa yanjú ìṣòro kí ìṣòro tí wọ́n bá ní, ẹbọ rírú jẹ́ ọ̀kan gbòógì nínú gbogbo ohun tí wọ́n máa ṣe láti máa ṣe kíni, láti lè máa borí ìṣòro kọ̀ọ̀kan tí wọ́n bá ní. Ní ọ̀dọ̀ tiyín dẹ̀kẹ̀rẹ̀ ẹ sọ pé Allah ò fẹ́ láti pé ká rúbọ, ìdí nìyẹn tẹ́ fi máa ń bú wa ní ẹlẹ́bọ. Ṣé ti rí wípé Ọlọ́run kì í ṣe Allah, torí Ọlọ́run ní ká máa rú ẹbọ ká sì máa ṣe ètùtù lọ́pọ̀lọpọ̀ tá a bá fẹ́ ṣe kíni, tá a bá fẹ́ máa borí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro èyí tí ó bá ṣẹlẹ̀ sí kálukú. Allah tiyín ẹni kò bímọ ṣùgbọ́n ó bí ẹ̀san. Ìdí nìyẹn tí Allah tiyín ṣe dájú tí ò ní ẹ̀mí ìforíjì, tó jẹ́ wípé ẹ̀san ni. Anything tó bá ti ṣẹlẹ̀, any mistake báyìí, any fumble bí kan pa, bí kan sòkúta pa, bí kan so lọ́rùn, bí kan jù sómi, bí kí gbogbo kan ṣàrùn bí kan ba yé nǹkan kan jẹ́, òun ni Allah yín mọ̀ ṣe. Ọlọ́run Olódùmarè tiwa ó ti mọ̀ wípé nílé ayé tá ń lọ yìí oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀. Tibitire la dálé ayé. Olódùmarè ti fún wa ní ààyè láti máa ṣe àtúnṣe nígbà tí nǹkan kan bá ṣe kíni tí ò bá lọ déédé pẹ̀lú wa. Ṣùgbọ́n Allah ti yín ẹni tó bá dẹ́ṣẹ̀, tó bá ti ṣe kíni, tó bá ti tọrọ àforíjì, tó ti ṣe ìrònúpìwàdà, Olódùmarè ti foríjì. Ṣùgbọ́n lọ́dọ̀ Allah ti yín kò rí bẹ́ẹ̀. Òun la rí lára gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri pé téèyàn bá ti kọlù yín àfi kẹ́ ẹ bàbá yí ẹ níwà ẹ̀jẹ̀. Now Ọlọ́run Olódùmarè tiwa kò sọ fún ìgbà táwọn irúnmọlẹ̀ ń rọ̀ wá láti ọ̀run, kò sọ fún wọn wípé láti sìn yín lọ ẹ lọ wo gbogbo ibi tí àwọn èèyàn kan bá ti ń gbé ń bẹ̀, tán ti sọ bẹ̀ dìlú tí wọ́n ti ń gbé bẹ̀, tán ti ní bó ṣe ń ṣe títí wọn, kẹ́ lọ babẹ̀ jẹ́, kẹ́ ṣáà kán lè gba ìṣẹ̀ṣe, kán lè máa dáfá, kán máa rúbọ, kán máa ṣètùtù ní tipátipá. Ọlọ́run ò pa láṣẹ bẹ́ẹ̀. Allah ti yín òun ló sọ wípé kí Muhammad gbogbo bíkíbi tí wọn ò bá ti gba Islam kán jẹ bẹ̀rùn, kán bá yé wọn jẹ́, kí wọ́n pa wọ́n lọ́mọ, kí wọ́n mú àwọn obìnrin wọn kán fi ipá bá wọn lò pọ̀, wípé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀. Tẹ́ bá ti rí káfìrí tí ò bá ti, àwa ò sì mọ̀ túmọ̀ káfìrí torí pé ilẹ̀ Lárúbáwá àárín wọn ni wọ́n ti mọ̀ pé kinní kan káfìrí. Àwa ti wa ẹ̀rí pé àwọn bàbá wa wọ́n ń dáàyàn láàmú. Ìlú mélòó lẹ ti rí bí Muhammad yín ṣe jẹ oríṣiríṣi ìlú run, lẹ ti rí tí Ọ̀rúnmìlà débẹ̀ tí wọ́n sọ pé Ọ̀rúnmìlà ló jẹ bẹ̀rùn nínú history tiyín. Ṣùgbọ́n nínú Quran yín ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ìlú tí Muhammad jẹun tó ba ayé wọn jẹ́, tó pa ìyá, tó pa toyúntoyún. Òun dẹ̀ lẹ rí àwọn brothers yín tí wọ́n lọ kiri tán pera wọn ní Boko Haram oríṣiríṣi
tí wọ́n ń pa àwọn èèyàn, tí wọ́n ní ọkàn irú èyí tí Muhammed ní ọjọ́ kìíní àná láti ti idà bọnú oyún aboyún láti gé láti fa ọmọ inú ẹ̀ yọ. Ẹ̀yin lẹ máa ń ṣe ní gbogbo àgbáńlá ayé, kò sí àrírú ẹ̀. Ẹ rí pé Ọlọ́run ọba kì í ṣe Olódùmarè, kì í ṣe Allah bíi tiyín. Ọlọ́run ọba Olódùmarè títí àwa ìran káàárọ̀ òjìrì ni, kì í ṣe Allah. Nọ́mbà whatever tí n bá dé, Allah ti yín èdè tó gbọ́ òun ni èdè Lárúbáwá. Ìdí nìyẹn ẹ fi brainwash àwọn bàbá wa wípé Allah ti yín o, wípé èdè Lárúbáwá ló gbọ́ o, pé èdè Lárúbáwá yẹn dẹ̀kẹ̀rẹ̀ ló máa gbé yín wọ ọ̀run, wọ iná jahannama àbí wẹ̀rẹ́bà àbí alikiyamọ̀, torí ọ̀run òun ni tiwa. Ṣó ti yé yín? Ọ̀run òun ni tiwa. Tí ẹ bá dẹ̀ wo ọ̀run tá à ń sọ yìí, nínú àwọn spiritualities ẹlòmíì, wọ́n ní bí ọ̀run tí wọ́n ṣe rí ní ìgbà tí mo ṣẹ̀ dé nílùú yìí, tí mo lọ sí secondary school wọn. Wọ́n draw kíní chart kan báyìí, wọ́n wá sọ ibi tí àwọn áńgẹ́lì wà, wọ́n sọ ibi tí àwọn, màá wá kíní yẹn nínú ìwé, màá snap ẹ̀, màá gbé sórí page mi, ẹ lè rí for future purpose. Mo dẹ̀ lè snap ẹ̀ tí n bá ti ṣe fídíò yìí tán kí n há sí àárín kíní yẹn kẹ́ ẹ lè rí bó ṣe ṣe. Now ẹ̀yin ti yín lẹ́yìn jahannama àti àlùjànnà òun lẹ ní. So àwa ti wá ibi tí àwọn bàbá ńlá wa wà, ọ̀run ni. Ibẹ̀ dẹ̀ là wá ń lọ. Ibẹ̀ ni wọ́n ń pè ní ọgbà ìtẹ̀rùn. Tẹ bá débẹ̀ ẹ lè ráwọn àràbò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀. Àwa ni wọ́n ṣe fún. Bí Olódùmarè ṣe dá ilẹ̀ wa tó jẹ́ wípé àwa nìkan la ní àti gbogbo ohun tó wà nínú ẹ̀, kó tó di wípé ẹ̀yin abatẹnijẹ́ akóṣìbérò kẹ́ tó wá di wípé ẹ wá bẹ̀rẹ̀ sí ní ba nǹkan wa jẹ́, kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn wa sáwọn baba ńlá wa. Olódùmarè ṣe ti ní kálukú fún. Èdè tí Allah gbọ́, Allah ò gbọ́ èdè mi, èdè Lárúbáwá ni. Ọlọ́run Olódùmarè tiwa, èdè Yorùbá, òun ló dá sí wa lẹ́nu. Àwa dẹ̀ gbà bẹ́ẹ̀. Bẹ́ ṣe nìyẹn, tẹ brainwash wa, tẹ sọ wípé yàtọ̀ sí èdè àràbò kò sí nǹkan míì tó lè mú yàn dọ́run, láì mọ̀ wípé irọ́ lẹ pa fún wa. Wípé àwọn màláíkà máa béèrè èdè tá a gbọ́, tírà tá a ké, ká wá máa sọ. Kò sí èébú tẹ bú wa tí ò tẹ́ wa lọ́rùn. Aláṣìṣe tẹ ti ń bú wa yẹn, òun la fi ń ṣe àṣìṣe sí nígbà tí a ò mọ̀. Ṣùgbọ́n nígbà tá a ti mọ̀, àtúnṣe la bẹ̀rẹ̀ sí ní ṣe. Nígbà tẹ́yin ń pè wá láláṣìṣe, a rò pé nítorí pé a mọ̀ wípé ẹ fẹ́ ká parun. The more ta ṣe ń try láti máa ṣe pé kẹ́ ẹ lè nífẹ̀ẹ́ wa náà, aláṣìṣe yẹn náà lẹ ṣe ń pè wá. So kí wá ní tá a padà ká lè wà unique. Ìyẹn lọ síbì kan farati. Mo sọ fún yín pé ní gbogbo àgbáńlá ayé 4,000 religion ló wà láyé. Ẹ̀sìn 4,000 ló wà láyé. Ẹni wípé yes, kí n tó gbàgbé, ẹni wípé èṣù òun ni ṣètán. Ẹni pé èṣù ni ṣètán. Ṣebí ṣètán bá làjà ní àlùjànnà, òun ni Allah ṣe rán wá sílẹ̀ ayé. Ìgbà tí ó yẹ kí Allah pa ṣètán, kò pa o. Èṣù kò síbì kankan nínú spirituality wa wípé èṣù ó bá Ọlọ́run Olódùmarè wọ ìyá àjà. Kò gbọ́ Ọlọ́run Olódùmarè lẹ́nu rí. Èṣù ọ̀dàrà jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn irúnmọlẹ̀ tó rọ̀ wá sílẹ̀ ayé.
tẹ́ bá sọ wípé ọlọ́run ọba ni Allah, tẹ́ sọ pé èṣù òun ni Shaitan, kí ló dé tẹ́ ẹ̀ fi gbà wípé Ọ̀rúnmìlà òun ni Muhammad? Ṣe rí pé kà ní ẹ̀ ń translate gbogbo ẹ̀ fún wa. Nǹkan tẹ́ ẹ dẹ̀ ṣe yìí kò rí bẹ́ẹ̀ o ní other places o, because nínú Hinduism ṣé a lè gbà wípé Allah náà ni Hindu? Ìbéèrè ni. Ṣé a lè gbà nínú Buddhism wípé Allah náà ni Buddha? Torí kà níyín. Sikhism náà wà ń bẹ̀. Ṣé Allah náà ni Sikh? Judaism ṣé Allah náà ni Judah? Shintoism wà ń bẹ̀. Ṣé Allah náà ni Shinto? Ìbéèrè ni o, torí ẹ like àti máa translate nǹkan wa kẹ́ fi suit narrative tiyín. Ṣé wọ́n jọra wọn? Ṣé Allah náà ni àwọn èèyàn àwọn òrìṣà tí mo pè lẹ́yìn? Torí ní ọ̀dọ̀ tiwọn supreme being ni wọn, nǹkan tí wọ́n ń pè nìyẹn. Wọ́n ń pè àwọn kan ní Baha, wọ́n ń pè àwọn nìkan ní Saudai. Ṣé Allah náà ni Saudai? Ṣé Allah náà ni Spiritism? Ṣé Allah òun náà ni kí ló ti ń porúkọ ẹ̀? Tenrikyo? Ṣé Allah náà ni? Ẹ bá wọn máa Buddha yẹn mo fẹ́ mọ̀. Ṣé Allah náà ni Buddha? Nítorí symbol Buddha wọ́n gbé jókòó báyìí bí nǹkan ńlá, èèyàn tó tóbi tó lómi lára dáadáa tó jókòó, gbogbo wa láti rí. Ẹ jẹ́ ń wá jáde. Buddha. Buddha ni. Ṣé Allah náà rèé? Because ẹ fẹ́ force ẹ̀ down throat àwọn bàbá wa, wọ́n ti gbà bẹ́ẹ̀ fún yín. Àwa ọmọ tá jẹ́ ọmọ aláṣìṣe, ẹ lè force ẹ̀ down throat wa. Àwa ò ní gbà bẹ́ẹ̀. Ṣé Allah náà ni Buddha? Why tó fi jẹ́ wípé Allah gbúdọ̀ jẹ́ Ọlọ́run Olódùmarè? Kẹ́ ẹ lè báyé wa jẹ́ tán. Kẹ́ ẹ lè sọ wá di kòròfo. Kẹ́ ẹ lè jogun wa. Kò lè ṣeé ṣe. Why tí Allah gbúdọ̀ jẹ́ Ọlọ́run Olódùmarè nígbà tí Allah ò lè jẹ́ Shinto, tí Allah ò lè jẹ́ Buddha? Ìbéèrè ni mo béèrè lọ́wọ́ yín. Kàkà kẹ́ ẹ fèsì, èpè náà lẹ máa ṣẹ́, èébú lẹ máa ṣẹ́. Ó ti mọ́ wa lára. Ṣùgbọ́n eléyìí tájọ wọ̀ yìí, àjọ máa ná tán bí owó yẹn. Ìbéèrè ni kẹ́ dáhùn. Ṣé Allah náà ni Buddha? Ó dìgbà.